Otasansan rédíò and TV. ilé ẹjọ́ gíga kan nílùú Abuja ọmọ ti pàṣẹ pé kíjọba àpapọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kan san 100 mílíọ̀nù owó náírà fún gómìnà báńkì àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ìyẹn Godwin Emefiele tó ń jẹ́jọ́ ẹ̀sùn ìṣòwò ìlú kúmọkùmọ ìṣòwò ìlú pọ́npọ́. ilé-ẹjọ́ ọ̀hún ni wọ́n tẹ ẹ̀tọ́ Emefiele mọ́lẹ̀ ni. ó ní bí wọ́n ṣe fi Emefiele sí àhámọ́ láì gbé lọ sí ilé-ẹjọ́ ipò tako ẹ̀tọ́ ọmọnìyàn. nínú ìdájọ́ ilé-ẹjọ́ ọ̀hún, adájọ́ Káyọ̀dé Adéníyì ó sọ fún ìjọba àpapọ̀ wípé òun fòfin de ìjọba àpapọ̀ láti mú Emefiele padà tàbí láti fi sí àhámọ́ láì gba àṣẹ nílé ẹjọ́. ìdájọ́ náà wáyé lẹ́yìn tí Emefiele tó pe ẹjọ́ lórí bí àjọ DSS bí wọ́n ṣe sọ sí àhámọ́ nígbà náà. níbẹ̀rẹ̀ ọ̀rọ̀, bílíọ̀nù kan náírà wá ní Emefiele ń béèrè fún gẹ́gẹ́ bí owó Gbamobinu. ó sì tún rọ ilé-ẹjọ́ láti fòfin de ìjọba pé kò gbọ́dọ̀ mú Emefiele mọ́ o, wọn ò gbọ́dọ̀ mú mọ́, wọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn mọ́ o. agbẹnusọ àjọ EFCC ìyẹn Délé Oyèwálé ó ti wá fi àìdùnnú rẹ̀ hàn sí ìdájọ́ ilé-ẹjọ́. ó ní àjọ EFCC yóò pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ tílé-ẹjọ́ ọ̀hún tó gbé kalẹ̀. Oyèwálé ó ṣàlàyé pé àjọ EFCC wọ́n gba àṣẹ ilé-ẹjọ́ o láti fi Emefiele sí àhámọ́ yàtọ̀ sí ohun tí ilé-ẹjọ́ gíga ọ̀hún yàtọ̀ sí ohun tó dá ẹjọ́ lé lórí o. ní báyìí àjọ EFCC látẹnu agbẹnusọ wọn ìyẹn Délé Oyèwálé wọ́n ní àwọn máa pe ẹjọ́ kòtẹ́milọ́rùn láti tako ìdájọ́ tílé-ẹjọ́ náà gbé kalẹ̀. ó lágbára o. tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí, Emefiele yìí òun náà ni ilé-ẹjọ́ òní wọ́n gba onídùúró rẹ̀ ní ìparí ọdún 2023 tá a lò kọjá yìí láti wá máa jẹ́jọ́ nílé. nígbà náà lọ́hùn tá a sì mú ìròyìn wá fún yín. kí gan ni ìwòye tiyín? kí ni èrò tiyín lórí ìdájọ́ ilé-ẹjọ́ míì tí ó tún gbé kalẹ̀ yìí lórí ẹjọ́ tí Emefiele pè? ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí ìdájọ́ ilé-ẹjọ́ gíga tí ó dá yìí. ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment, á kà á sì gbé yẹ̀wò.